أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. bó tiẹ̀ ṣe pé kò sí nínú àníyàn mi láti ṣe fídíò lórí iṣẹ́ hajj torí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ kíní tá à ń gbé lọ́wọ́ yìí àṣìlò ọ̀pọ̀ kárí mi ọ̀pọ̀. èyí tó mú mi jáde àyà tí a kà fúnra wa, ọlọ́run ní ẹni tọ́lọ́run ọba bá kádàrá láti ṣiṣẹ́ hajj. gbogbo wọn bú mi yín fèsì, eléyìí ò gbọ́dọ̀ wáyé. èyí ló fà tó fi ṣe wípé fídíò tí arákùnrin kan tó sọ tí ọmọ nípa wa tó wíwìkú yẹn ní fèsì fún, bó tiẹ̀ ṣe pé nàìjíríà ló wà. ní tó mú mi jáde òun náà ni gbogbo àwọn alálàájì wa tí wọ́n ń pe ilé, a fẹ́ kí ẹ bá wa jẹ́ kó yé wọn. wọ́n ń ṣe àbòsí, àwọn kan ń bẹ tí wọ́n ń ṣe àbòsí fún àwọn alálàájì, pàápàá jùlọ àwọn fúlàní, àwọn tó ṣe wípé wọn ò mọ owó tí ń bẹ lọ́wọ́ wọn, àtàwọn jàmá wa míì náà. ìjọba ṣẹ́ $500 fún àwọn alálàájì kọ̀ọ̀kan. ó ṣeni láàánú báwọn ọmọ nàìjíríà nínú àwọn tí wọ́n jọ wá sí Mecca, ìtẹ́lòmíì wá ṣe ni wípé ó wá ṣe jàǹbá fún àwọn alálàájì. òun ti wá ṣẹ́ $1 àgbàlagbà kan lásẹ̀sẹ̀ rí tán nísìnyí tó wá láti Yobe State, bàbá fúlàní àgbàlagbà. ẹnìkan dọ́gbọ́n gba reals dọ́là tó wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ $500, ó wá kó $1 márùn-ún, ó wá kó lé bàbá yìí lọ́wọ́. bàbá débi tó ti fẹ́ ṣẹ́wó lórí wípé wọ́n ti change owó òun. eléyìí ó jẹ́ ìbànújẹ́ pé ọmọ nàìjíríà sì tún lè gbèrú aburú yìí débi tí a wà yìí. ìbànújẹ́ leléyìí jẹ́. ẹ wá bá wa sọ fún àwọn kọ̀ọ̀kan náà, àwọn èèyàn wa tí wọ́n ń pe ilé, kí wọ́n dákun. ẹni yòówù tó bá fẹ́ ṣẹ́wó, àwọn ìjọba yan àwọn kan fún wọn gẹ́gẹ́ bíi welfare. ẹni tí ọba ẹni tẹ́ mọ̀ rí tó ní ogbówó rẹ wá òun ọba ọṣẹ tó wá padà dé tó lóun ò rówó ṣẹ́, tó wá gbé $1 fún ẹni ẹlẹ́ni ní $100. Allahu Akbar. bó lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ wá báyìí. ìtẹ́lòmíì torí ẹ̀ sanwó hajj ní láti wípé láti wá ṣe aburú fáwọn èèyàn. ẹlẹ́ẹ̀kejì, bó tiẹ̀ ṣe pé a máa ń gbógun ti eléyìí ní gbogbo ìgbà, ṣùgbọ́n ó di dandan kí n sọ̀rọ̀ lórí ẹ̀. òun náà ni àwọn èèyàn wa tó ṣe pé tí wọ́n bá ti dé Mẹ̀dínà, ibi eléyìn ni wọ́n máa wá káàkiri, pàápàá jùlọ àwọn obìnrin kan ṣoṣo ni mo rí, astagfirullah, àwọn méjì tí mo pàdé wọn ní haram tí wọ́n wá láti Kwara. èmi ò bá Kwara lọ, tí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé ẹ dákun èló lẹ́ran àdáyà tá a san. gbogbo àwọn yòókù ibi wọ́n ti ń ṣe yín ni wọ́n ń kó wọn lọ. àwọn tí wọ́n wá ń kó wọn lọ yìí, aburú tí wọ́n ń ṣe fáwọn náà ń bẹ kò mọ kékeré. àwọn míì ń sọ wípé eyín kọ̀ọ̀kan $100, wọ́n ń gba 200 lọ́wọ́ ẹlòmíì, wọ́n ń gba 300 lọ́wọ́ ẹlòmíì. wọ́n san owó fáwọn eléyín, wọ́n tún wá padà lọ gba owó. gbogbo eyín tí wọ́n ní wọ́n ń ṣe yìí láàrin 100 sí 150 riyals ni. bó tiẹ̀ ṣe pé kò sínú ẹ̀sìn, àmọ́ gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń bẹ níbí yìí, ọ̀rọ̀ eyín yìí ni wàhálà wọn. ẹ wá sọ fún wọn, gbogbo ẹ̀yin tí wọ́n ń pelé àbẹ́yìn tẹ́ láwọn èèyàn ní Mẹ́kà, ẹ sọ fún wọn wípé kí wọ́n má jẹ́ káwọn kankan ó gba owó lọ́wọ́ àwọn. eyín ṣíṣe kìí sara hajj kárí mi ní. ṣùgbọ́n ó ti di bárakú. a ní ọlọ́mọ́ka ọgbà sàtì, ọlọ́mọ́ka ọgbà tíkẹ́ẹ̀tì, eyín èṣe ara rẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan sì ń gbá wọn
látara wípé èmi ní kò yín lọ bí eléyìn wọ́n ń gba 200 wọ́n ń gba ọbùlùmí $100 bí wọ́n bá ti rí àwọn ìyá tí wọ́n wá látòkò bí wọ́n bá ti rí wọn sí ni àwọn táǹsìn wíì náà wọ́n jọ báwọn èèyàn wá láti ilé ẹ wá wò ẹni tí wọ́n gba $100 lọ́wọ́ rẹ̀ $100 sí wọ́n ṣe ní 370 riyals yóò wá san 150 riyals fáwọn eléyìn òun ó wá gba 220 riyals la ilaha illallah ọmọ nàìjíríà ẹ dákun ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn tẹ́ ẹ ní ẹ sì bá wa share program yìí mi sọrí pé ẹ bá mi share ẹ bá wa share rẹ̀ ẹ sì pe àwọn èèyàn wa ẹ wọ́ọ̀nù wọn èyí tí ó parí ẹ̀ òun náà ni ẹran àdáyà àwọn bọ́ọ̀dù ló yẹ kí wọ́n ó ṣètò ní gbogbo stéètì kọ̀ọ̀kan ẹ má kó owó fẹ́ni tẹ́ ẹ mọ̀ wọn ó gbowó ẹran náà wọn ò ní san Allahu Akbar tọ́yẹ ó ṣe wípé awábì láti wípé kọ́lọ́hún ọba ikurakurai in ji malam Bahaushe duk kurakuren da muke da shi Allah ya gafarta mana àwa tọrọ àforíjìn àwọn èèyàn sì ń tún wá ń ṣàlàyé kókó nàkí sọ́lọ́hún níbi tá a wà yìí eléyìí kí ó máa jẹ́ nàṣíhà gbogbo ẹ̀yin tó ṣe wípé àwọn èèyàn wa ń bẹ ní Mecca ní Medina ẹ pè wọ́n owó wọn ẹni tí ẹ ò bá mú owó ṣẹ́ kọ́ mọ ẹni tó wọn ó gbé owó fún wọn ń pa àwọn èèyàn lẹ́kún wọ́n gba $100 wọn ó láwọn fẹ́ lè bá wọn ṣẹ́ bí wọ́n bá padà dé wọ́n láwọn ò ríṣẹ́ wọ́n wá gbé $1 wọn ó gbé lé àwọn alálàájì lọ́wọ́ ọmọ Nàìjíríà la ilaha illallah la ilaha illallah àbẹ̀rù wípé a lọ lè bá Ọlọ́run ní ìjọ kan àtàwa àtẹ̀yìn abẹ́ Ọlọ́run iṣẹ́ tá a ṣe tá a fi rí ọ̀nà Ọlọ́run mọ́sà fún wa ṣe àmì èyí tá a bá pa àwọn èèyàn lẹ́kún kéèyàn lọ sí Kaaba àbí kó lọ sí Ráúdà ní Mádínà yìí kọ́mọ lóhùn sí astaghfirullah àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tọ́lọ́run ọba ò ní forí jìn kéèyàn rọ kiri kálí Ọlọ́run nígbà 1 million tó ṣe wípé nǹkan ní nǹkan ń bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́lọ́run ọba fúnra rẹ̀ ẹ̀bùn nínú àdìsí kòtìsí iná láàfin parí ọ̀rọ̀ tọ́ra fẹ́ lọ lè kí Magrib báyìí ọlọ́run ọba ní inni haramtu dhulma ala nafsi. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in amin. al-hajj ashhurun ma'lumat faman farada fihinna al-hajja fala rafatha wala fusuka wala jidala fil hajj. bó tiẹ̀ ṣe pé kò sí nínú àníyàn mi láti ṣe fídíò lórí iṣẹ́ hajj torí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ kíní tá ń gbé lọ́wọ́ yìí àṣìlò ọ̀pọ̀ kárí mi ọ̀pọ̀ èyí tó mú mi jáde ayé àti àkà fúnra wa Ọlọ́run ní ẹni tọ́lọ́run ọba bá kádàrá láti ṣiṣẹ́ hajj gbogbo wọn bú mi yín fèsì eléyìí ò gbọ́dọ̀ wáyé èyí ló fà tó fi ṣe wípé fídíò tí arákùnrin kan tó sọ tí ọmọ nípa wa tó wílùkù yìí ní fèsì fún bó tiẹ̀ ṣe pé Nàìjíríà ló wà ètò mú mi jáde òun náà ni gbogbo àwọn alálàájì wa tí wọ́n ń pe ilé a fẹ́ kí ẹ bá wa jẹ́ kó yé wọn